ní ó dún ẹkú ìdú ẹ ní ó jókòó ẹkú ìkàlẹ̀ ní ó wà lórí ìrìn ẹkú kò lè dá tí gbogbo wa ń bá kiri yóò yẹ wá kò ní yẹ ẹ lẹ àsìkò bójú ọjọ́ ṣe rí akú tí ọ̀rọ̀ ẹ òjò yìí láṣẹ Elédùmarè yóò tura òjò ni òjá wọn kan ojú gbégélé kú òǹlé olè padà jẹ́ wọn ó ṣètò láì wégélé kéèyàn tó bú mi ẹgẹ́ ń búra mi. ó tiẹ̀ dáa bẹ́ẹ̀ ó dáa bẹ́ẹ̀. ẹ ṣeun ẹ kú ìfẹ́ wa orí ètò ẹwà Yorùbá náà ni Adéọlá mi Ọlátúnjílẹ̀ tí ń gbádùn látàárọ̀ abala Ìtàndòwe la tún wá wọ̀ báyìí Olúwabùkọ́lá Adélékè lórúkọ tí mò ń jẹ́ orí ìkànnì EOB Live náà la wà ẹ má gbàgbé pé pínpín báyìí la fáwọn dá ẹ pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹjọ́ láàdọ́ta ẹjọ́ lọ rí wo kó lọ ní mẹ̀lọmẹ̀lọ ó tàn kálẹ̀ ó ti létò ó ti nílànà ó ti lálàkalẹ̀ ó ti ní bá a ṣe é ṣe ẹ ṣáà ti mọ̀ bẹ́ẹ̀ náà ni. ẹ ti mọ̀ pé tàn là á kọ́kọ́ sọ kí a tó wá béèrè òwe Yorùbá EOB ni wọ́n lóko Adéọlá mi Ọlátúnjí ní sọ́kò nínú ẹwà Yorùbá Bùkọ́lá Adélékè ní mèso wá fún Ìtàndòwe nìkan ògbé bá pé ní òpálẹ́jọ́ nú wọ́n ti sọ́kò nílẹ̀ ti filẹ̀ lẹ̀ wọ́n ti sọ́kò àwa náà ti wá mẹ́sòdé báyìí kí la fẹ́ gbìn lórí ètò fún tòní. ní òní àbá ayé pé la lọ o lábà ayé pé yìí ayé mọ̀ dẹ̀rùn o ìfẹ́ mọ̀ wá o wọ́n ń ṣe gbogbo nǹkan pẹ̀lú ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan obìnrin kan wá wà ní ayé pé yìí Àríkẹ́ ní í jẹ́ Àríkẹ́ jẹ́ àgbẹ̀ ọlọ́sìn ṣé ẹ mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ àgbẹ̀ nílẹ̀ Yorùbá fẹ́yìn tẹ́ ẹ̀ bá mọ̀ àgbẹ̀ alárojẹ ń bẹ àgbẹ̀ aládàá-ńlá ń bẹ àgbẹ̀ ọlọ́sìn ń bẹ àgbẹ̀ ọlọ́sìn làwọn tí wọ́n máa ń sin oríṣiríṣi nǹkan wọ́n á sin adìẹ wọ́n á sin tòlótòló wọ́n á sin ewúrẹ́ wọ́n á sin àgùntàn àti oríṣiríṣi nǹkan. Àríkẹ́ ó ń sin oríṣiríṣi nǹkan ó ń sin pẹ́pẹ́yẹ sí àti gba àwọn nǹkan tá a ti mẹ́nubà tẹ́lẹ̀ torí àsìkò wa. Òjò wá rọ̀ lọ́jọ́ yìí lásìkò òjò àwọn adìẹ Àríkẹ́ jẹ lọ. Ibi táwọn náà ti wá gbìyànjú rábàràbà pé kí wọ́n ṣe àgbàrá òjò wọ́ wọn ó di wì nínú kòtò ńlá Àjọkẹ́ wá rí wọn ara ta pé adìẹ aládìẹ kan ni ṣé ẹ mọ̀ wípé ó ní gbèdéke bí tí agbára adìẹ gbé nínú kòtò pẹ̀lú òjò tí ó jẹ́ òjò ńlá ara wá ta Àjọkẹ́ ó gbìyànjú ó pe àbúrò rẹ̀ ó ní kó bò na àkàbà sínú kòtò yìí ó ná àkàbà sínú rẹ̀ ó bẹ àbúrò rẹ̀ pé kó lọ ọ̀sàlẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin òun tó ń jóbìnrin òun ó dúró sókè káàbúrò òun máa mú àwọn adìẹ òun kó máa náwó rẹ̀ sóhun kó máa fi wọ́n sí ibi tó jẹ́ ilẹ̀ gbígbẹ adìẹ 6 Àjọkẹ́ àtàbúrò rẹ̀ wọ́n fi sùúrù lọ́kọ̀ọ̀kan èjèèjì wọ́n yọ 6 wọ́n wá yọ táwọn bí wípé ilẹ̀ ṣì ń tutù táwọn bá fi àwọn adìẹ yìí lẹ̀ bí làálì òfo ni ìgbìyànjú àwọn ó bọ̀ sí bí ìgbà páwọn ò ṣe nǹkan kan torí agbára tó lè dá wọn padà bí táwọn ti mú wọn bọ̀ káwọn òkúkú gbé wọn dé ilé ẹni ó ní wọn. wọ́n múra wọn mọ́ ilé Àríkẹ́ wọ́n ṣàlàyé gbogbo wàhálà tí wọ́n ṣe kí wọ́n tó rí àwọn adìẹ ń yọ. Àríkẹ́ ní nígbà ó ṣe pé inú òjò ẹ̀ mọ rìn kí ni ṣé ẹ lè jókòó lé yín nínú òjò kẹ́ ẹ mọ̀ rí àwọn adìẹ wọn wò pé téèyàn bá ṣoore àákí ni bẹ́ẹ̀ bá sì kí e bẹ́ẹ̀ sì gbẹ́nu lọ ṣé dandan ni kẹ́ ẹ sọ̀rọ̀ ni
wọn ṣáà bínú wọ́n fọwọ́ ra kúẹ́kúẹ́ wọ́n kú omi èyí ń lọ ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tó gorí ẹ̀. nígbà wo wá ṣe òjò míì tún bẹ̀rẹ̀ báyìí ọmọ Àríkẹ́ gan ní ń bọ̀ tíṣà ń gbìyànjú láti dúra nínú òjò ó wá ní kòtò kan tó ní láti fò ọmọ ike ní agbára rẹ̀ ò gbé ìwà wo Àjọkẹ́ lọ́ọ̀kan ọmọ wa ń pe ìyá wa ẹ wá yọ mí Àjọkẹ́ ní òun ebi tóbi pé di òun ègbélé òun ló jẹ́ kó wò rí tó yóò ṣe irọ́ o dípò kí Àjọkẹ́ ó súnmọ́ ọmọ Àríkẹ́ láti yọ ó kàn yí wọnú ilé ló tilẹ̀kùn lẹ́yìn ló bá tán pé èyí tó ń kúkú ṣe ń jò ní àbùkù àtẹ̀tẹ̀ òníwó èdè fóun kó mọ̀ wulẹ̀ kúkú yọra àwọn lẹ́nu òun wọlé ó tilẹ̀kùn lẹ́yìn ọmọ ìwà pé ìyá wa wo ní bẹ́ńtò sí o bàbá wa wo ní bẹ́ńtò sí ọmọ ṣàkígbékígbé ẹ sì mọ̀ pé ọwọ́ ara òjò ń pọ̀ sí ni kẹ́rẹ́kẹ́rẹ́ àgbàrá bá mú ọmọ yìí ló bá mú un nígbà wo fi rí òkú ọmọ ibi tó wà jìnnà tówó ti mú mi yó ìyá ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní sunkún àwọn èèyàn wá ń pariwo pé bóun ló ṣe ṣe báwo la ṣe fẹ́ ṣe kinní kan wọ́n ṣe ń gbìyànjú láti ṣe ájú abiyamọ ẹnìkan wá ní bóun sì ṣe wà yóò náà mọ́ bọ́ta nú òjò tẹ́lẹ̀ o ṣùgbọ́n ọjọ́ tí Àríkẹ́ ti sọ̀rọ̀ sí Àjọkẹ́ wípé ṣé ó lè dúró nú ilé rẹ̀ nínú òjò kó máa mú adìẹ kí inú òjò pé ọ̀rọ̀ ilé ò jẹ́ kó ń gó yọjú ta mọ́ kápò ń yọjú ta ni ebó òun ò bá rí ọmọ yìí yọ ó wá kọjú sájọ Àríkẹ́ wọn ní ṣé o pè èyí ó pèpèdé sí Àjọkẹ́ tòótọ́ ó lóun pè òun ò mọ n kò jẹ́ pé adìẹ lásán ló kó ní adìẹ lásán ló kó mi adìẹ 6 ládìẹ lásán nínú kòtò tí wọn náà wí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe wàhálà lọ gbé àkàbà kí wọ́n tó wọnú ẹ̀ ni adìẹ lásán tó mọ yí rẹ̀ lọ́jọ́ sí lójódìdí ọmọ ó padà lọ́mọ ọlọ́run wá káwọ́ lè rí ó ní àṣé lóòótọ́ ló bí àwọn àgbàtọ́ ní yiniyini ní jẹ́ ni ó ṣe mí kápò ohun ti yìn ń jọ́ sí ni ìbá ṣe mí tí ìbá dóòlà ẹ̀mí ọmọ òun àmọ́ àìyín ló bí nǹkan kéke ló jẹ́ kó ń pàdánù odidi ọmọ àní pàdánù ibi àní pàdánù ayọ̀ àní pàdánù ìbùkún wa o ẹ jẹ́ ká kọ́ bá a ṣe mọ iye ni ó bá ṣe ni lóore akí bàbá wa Alexander Adétòkòbọ̀ Adégbọlá ẹ ṣeun o ẹ ṣeun ìyá wa olúwa tó sí àgbékẹ́kọ̀ọ́ ọmọ gbọ́ra láṣàkó òfókun baradíyọ̀ ọmọ òrókórókó má gbàdo bọ̀ wálé ẹ ṣeun o ìyá wa Olúfúnmiláyọ̀ Ọláyọ̀dé Àjàgbé ọlọ́jọ́ ìbí àná ẹ má bínú àràkàrà òyìnbó àwa ti ẹ̀rọ di òjì á tètè mọ̀ àárọ̀ yìí làwa tó mọ̀ ẹ dákun ẹ wò ó mo gbọ́wọ́ sókè mo kí yín ẹ ṣe púpọ̀ ẹ kú fẹ́ wa ní gbogbo ìgbà èmi ò ní í gbà ẹ kú fẹ́ wa mo ti wá kí yín báyìí àti lẹ́tọ̀ọ́ sáká àti lẹ́tọ̀ọ́ o so káwa orí ẹ̀kọ́ wa ni ẹ mọ̀ ṣèyọnu àkàìbó ìbáṣàkà bílẹ̀ àrà ẹ̀kọ́ àrà búrẹ́dì àrà gàrí àyànjú jíjẹ lọ́dọ̀ tiwa. ìyá bàbá wa Ọláníyì Amos Mákindé Yorùbá lédè wa Yorùbá lẹ́wà wa Yorùbá ní tiwa Yorùbá ní ẹwà èdè àwọn ọ̀kan òjọ̀kan ẹwà èdè tó ní kì í ló ṣòro sínú èdè Yorùbá Alájà Zina àti Ìyábọ̀ Ìbígbàmí ẹ ṣeun púpọ̀ amọ̀yẹ yín o bàbá wa Ọlátúnjí ìyá wa ni wọ́n o ṣé bàbá wa ni wọ́n àfi ìyá wa Ọlátúnjí Goodness Oyíndàmọ́lá
wọ́n láwọn ti bá wa tọ́ kálẹ̀. ẹ ṣé o ẹ ṣé gan-an ní ni. gúúsù láríwá ìwọ̀ oòrùn ìlà oòrùn wọ́n mọ gbúrò yín síre ni. àṣẹ wọ́n mọ Ìdùmarè. fìrè wá yín ni. ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ̀ ń bá wa Ìdùmarè. ṣí àrẹ̀ pátápátá. àmọ̀yé yín Àmọ̀yé yín, lọ́pọ̀lọpọ̀. ó yá bá a bá jẹun tán báyìí á dìde ni torí àjẹun tán tún tẹ́ra pẹ̀tẹ́lẹ̀ ọ̀lẹ là á perú wọn lẹ̀ Yorùbá. àti mú tán Ìtàndòwe tọ̀sẹ̀ yìí wá mo sì lérò pé ẹ ti dì í mú. àbí. ẹ̀ ń gbẹ̀ tí wàá dì í mú tán báyìí ó ti di káwọ̀ gbéra báyìí kánà yẹ́ ẹ wá ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. àgbẹ̀ mi tún ti ṣe tán padà relé ìdárò náà nu àlùkò mi tún ti gbọ̀n yẹ́ ṣẹ̀ṣẹ̀ lórí ẹwà lórí ètò.